bá lọ jẹ́ pé Christian kan ló ṣe fídíò yìí Christian yẹn dáràn. Ẹ wo fídíò yìí dáadáa o, màá ṣe play ẹ̀ fún yín o. Lọ́lọ́ jẹ́ pé Christian kan ló sọ wípé ẹ̀yin àfà o, ṣe rí pìtìpìtì tẹ́ ẹ dá sílẹ̀ nínú ẹ̀sìn Islam o, ṣe rí wàhálà tẹ́ ẹ dá sílẹ̀ o. Wàláì Christian yẹn wàláì wọn lè jó gbádùn. Inú mi dùn wípé mùsùlùmí bíi tiyín ló ṣe fídíò yìí, ó yẹ farabalẹ̀ wò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá fìtínà kalẹ̀ fún wa ní ẹ̀sìn Islam. Ẹ̀yin nù Ọlọ́run. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì ní al-fitnatu nahimun la'ana Allahu man ayqasa. Fìtínà sùn jẹ́jẹ́jẹ́jẹ́, ìbínú Ọlọ́run kó máa bẹ ni ó bá jí. Ẹ ti dá wàhálà alẹ́ fún ẹ̀sìn Islam nísìn. Nígbà tẹ́ bẹ̀rẹ̀ kíní bí ànàbí àwàdà nísìn, ẹ wo tẹ́ fi dá wọn mọ́lẹ̀ nísìn. Ọlọ́run sì mú gbogbo yín tẹ́ sórí ibú ìkalẹ̀ tẹ́ dá wàhálà alẹ́ sí alọ́run ní Islam. Àmọ́ yẹn ń kàwé ojú tiẹ̀ náà ti là. Nígbà tẹ́ ń bẹ̀rẹ̀ gbogbo wa sí orí ibú tẹ́ ṣe ń jọ́ kìnìún àná, mọ̀ pé wàhálà tẹ́ fi dálẹ̀ rí. Ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹ má jẹ́njẹ́ Christianity, ẹ má bá wọn sọdún kíníkan ni, ẹdún ẹbọ ni, kèfèrí ni, ẹ sọ́ngbà náà ń dún ọmọ yín lẹ́nu, ẹ dá fìtínà kalẹ̀ tán ní ìsìn ipa yín ọ̀ka mọ́. Ẹ sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ, ẹ lálí wọn, ẹ ṣe wá ẹsẹ̀ yìn, gbogbo ẹ̀tẹ́ dálẹ̀ ńgbà náà kọ̀tán ní ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ olórí ibú wọn ta èpè láàmú ẹsẹ̀ fún yín ní ìsìn torí ẹ ti dá wàhálà lẹ̀ kalẹ̀. Kò wá sí àfa àtọ̀fẹ́ ṣe wá sí ní ìsìn àfi kọ́ bẹ̀rẹ̀ sí ní jókòó kọ́kọ́ ronú kó wo tí ó sọ náà. Torí ní òdodo ọ̀rọ̀ tó sọ wọn ó tún tú ìṣẹ̀ mọ́ lọ́wọ́. Àwọn ẹni Ọlọ́run sì wí bàbá wa lágége sọ́njọ́ yìí náà ṣe é gbé àdìtì lérí àdìkúrán ni ṣe é gbé àdìtì lérí àdìkúrán ni. Ẹ náà lórí ibú yín náà lẹ sọ ẹ tí ò bá gé ẹ sọ gbogbo ṣòkòtò yín di kọ́tà tán ẹ sọ gbogbo yín ṣòkòtò di kọ́tà sẹ́yìn wà lẹ́sìn ni sẹ́yìn ni ó jẹ wà jẹ́ náà ẹlẹ́ni tí ọ̀wọ́ ń gbà náà yọ wọ ẹni tí ò gé ṣòkòtò lẹ́sẹ̀ yọ wọ náà. Olórí ibú yín náà lẹ bẹ̀rẹ̀ rẹ̀ gbà náà kọ́mọ ọmọ dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ mọ́ kọ́mọ ọmọ kúnlẹ̀ fáwọn tó jùlọ mọ́ ẹ ń bá tẹrí ba yín tí yọ wọ náà gbogbo ẹ̀ yọ wọ náà ni bàbá yín lọ́dàlìjẹ́ náà sẹ́yìn lẹ́ fún sátífíkẹ́tì náà ni. Ẹ jẹ́ àmọ́ wá gbé gbéraga wọ̀ kémi ò rẹ́ mọ tó tẹ́ bí lójú mi kọ́ wá máa náwó sí mi kọ́ máa kí mi. Ẹ gbá pẹ̀lẹ́ àtàṣà ẹ gbé gbogbo ẹ sọ́dà lórí ẹ̀sìn orí ibú yín tẹ́yìn lọ́gbọ́n àti òrì bẹ́ẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn Christianity wọ́n máa bá wa gbàwẹ̀ àwọn aláwọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wọ́n máa gbàwẹ̀ wọ́n máa gbàwẹ̀ Islam kò sí kan tí ó sì rà àfa àti orí sáwọn àdékùn àwọn afọ máa pọ̀ wálé olórí ibú yín nìsín ẹ̀sìn wá sí orí ibú kalẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ tí wọ́n pọ̀ wálé mọ́. wàlá tasubu ladina yad'una máa lọ bìgẹ́ àbí nǹkan lọ́wọ́ wí kẹ́kẹ́ tiẹ̀ kéwòn gẹ́ ò tiẹ̀ fẹ́ wù yẹn kíkẹ́ mọ́. Alquran lọ sọ ní wàlá tasubu ladina la yad'una min duni llahi àbí nǹkan wọ́n yasubu lọ adúwà bìgẹ́dì ẹlẹ́mì àbí nǹkan ló wí ó ní ẹ má ṣe máa bú àwọn ẹlẹ́sìn míì ẹ má bú àwọn olóòṣà ẹ má bú Christianity káwọn ọmọ bá wa máa bú Ọlọ́run tí náà torí pé wọn ò ní máa pa rẹ̀ ní tí wọn ò ní máa pa rẹ̀ tẹ́tẹ́ ká máa píríṣẹ̀ ẹ wo bí tá a bá yé dé nìsín á ní òòṣà ní Allah àbí wọn ló òòṣà làlá wọn sì ń gbóòṣà wa sójú òtì ní bínú yín ọba bàjẹ́ nù tàwọn bàjẹ́. Ẹ wo ye bùjẹ́ táàgì Ọlọ́run ìkan bẹ́ẹ̀ nù ayé ní ms bàbá nìsín tẹ́ bá dákọ̀ rẹ̀ nìsín sallallahu alaihi wasallam nílùú fún un. Ẹ bẹ̀rẹ̀ kínní ń gbà náà bí gbàtú jẹ́ pé ń tẹ́ ń ṣe dá gbogbo ẹ̀ ọ̀rọ̀ ọ̀hún gbà náà ẹgbẹ́ tọ́jà lè sọ. Bẹ́ẹ̀ bá jẹun ẹ má náà rú jẹun bẹ́ẹ̀ bá kúnlẹ̀ ẹ má bẹ̀rẹ̀ ẹ̀ṣù ẹ má ṣe kínní kan gbogbo ẹ̀ kẹ́kẹ́ ń gbà náà ni sí kẹ̀sìn jàgídíjàgì wà ní Islam ni ẹ̀sìn jàgídíjàgì kí Islam náà. Ẹ wo torí yín ọba burú ní ìsìn tí ṣèrò ní ọ̀bẹ yín náà pẹ̀lú ẹ̀sìn ni tẹ́ ẹ gbé dání. Ànábì fọmọ lọ́mọ ọdún mẹ́fà ànábì bá jábàlẹ̀ rẹ̀ lọ́mọ ọdún mẹ́sàn-án ó ṣe kinní kan gbogbo ọ̀nà dàda tí ń sọ ṣé ẹ̀ mọ̀ pé bànújẹ́ ni nígbà tẹ́ ń sí wá sí tẹ́ ń sí ń gbà náà àwọn bàbá yẹn dé kékeré kinní ẹ yọ àwọn nǹkan ikú ń bẹ ẹ má sọ jáde mọ́ àdìtì náà ní ìgbọ̀jẹ́ pé Kùránì sọ̀rọ̀ lọ́mọ. Olórí ibu yín náà lẹ́gbẹ̀ẹ́ ẹ má ṣe mọ̀ lórí bídíà ni àdàdàlà ni ẹ wọ̀ náà ni kọ́kọ́rọ́ náà tí bàbá rẹ̀ ló kọ́kọ́rọ́ náà lọ ni. Ẹ dá gbogbo wàhálà yẹn kalẹ̀ nísìn ojú tí wàá ẹrú bá wa ìtẹ̀rù tí wọ́n íńtánẹ́ẹ̀tì ká bá sọ̀rọ̀ mọ́ nísìn gbogbo tí wọ́n bọ̀ bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ tí wọ́n máa bí ẹ kàn máa wò kẹ́ máa wò lẹ̀ ni. Ebe tí ẹ tinú ẹ bá torí ẹ bá pé tí làkà yìí bá pé fún bàbá wa àfa wa àlìfẹ́ àgbà ńlọrin
interview tí wọ́n jọ grant ara wọn tí wọ́n jọ ṣe ń jò ní tí wọ́n lọ fún ìbéèrè àti ìdáhùn àbí kíná sí káàkiri gbogbo tí wọ́n bí àfáà léèrè inú yín ó bàjẹ́ ni sínú yín ó bàjẹ́ ni báwa yẹn ṣe lọ kò sí tó burú ń bẹ̀ èyàn lè lọ kílẹ̀ tó bá dá wáyé pé ọba ebi tó bá dá wàhálà alẹ́ tàbí tí kálukú ọmọ ẹja sí ni ẹja lọ yanjú rẹ̀ ọwọ́ adébẹ̀ tán ní èso ó di tùjú mi àti ẹwù béèrè tẹ́ ń gbé wá. ẹbẹ̀ sì jẹ́ báwo ẹ̀jẹ̀ kalẹ̀ tán ní èsì ẹ̀sẹ̀ náà olórí ibú yín náà lẹ́sọ̀ngbà náà kò séwé kò ségbò ẹ̀ má jáwé ẹ̀ ń bá ti jáwé aráàmù ni yọ wọ náà ni ẹ̀ sáà já tíkẹ́ẹ̀tì náà lẹ́yìn lọ́wọ́ ẹ̀ ń bá ti jáwé ẹ̀ ń bá wẹsẹ̀ ẹ̀ ń bá ti ẹ̀ má wẹsẹ̀ ẹ̀ má ṣe gẹ́nẹ́ ẹ̀ má gàgún. What part of it ni pé gbogbo àwọn tí ẹ jẹ́ ìlú Islam ẹbí òní dákọ̀ olùgbọ́n láwọn tàwọn gbogbo àwọn tí ẹ jẹ́ ìlú Islam ibẹ̀ náà lè àṣà àdánwò orí ibú tí ẹ ti ń bí ọmọ ìbíkú bí orí ibú tẹ̀ ń bí káàkiri gbogbo bàbá yín ní ẹ ti pè kébèrè jẹ́ pé wọ́n wọ ná ẹni ẹ má yà fọ́tò ẹ má ṣe kíní kan ẹ ti dá gbogbo kí ni problem orí ibú tẹ̀ gbé gan tẹ̀ gbẹ́sìn gangan ní ẹ̀sìn náà èyí náà lẹ́mọ̀ pé ẹ má yà fọ́tò ẹ má yà wòrán ẹ má yà fọ́tò ẹ má yà wòrán olórí ibú sì ń bọ́ sójú screen ẹ ti wáàsì lójoojúmọ́ wáàsì tẹ̀ ń sẹ́ ojú screen tẹ̀ bọ́ sí picture kan gbogbo wá fáwọn ni èèyàn kan wà kọ́kọ́ sáà kírètì wàhálà báyìí àdìtì náà ni sẹ́fẹ́ gbádìtì lórí Kùránì ẹ ti dá gbogbo wàhálà yẹn kalẹ̀ ní ìsìn ọ̀tán ipa ẹnì kọ̀ọ̀kan mọ́. àbíbi sọ ọ́ ní badal Islam goriban fasayakunu goriban kama bada'akum. èmi ọmọ ẹ̀sìn wò ẹ̀sìn àjòjì ní Islam fi bẹ̀rẹ̀ yóò sì padà sàjòjì rẹ̀ sí ọ̀tí bá tẹ̀lẹ̀ báyìí ṣé ẹ fẹ́ sọ pé kò ṣẹlẹ̀ báyìí ni. láyé ìjọ́un àtúníṣẹ̀ṣe àti Christianity àti mùsùlùmí kálukú wọ́n jọ ń gbé papọ̀ wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ọjà kan náà là ń ná omi kan náà là mú títí di ìsìn sẹ́wà kírètì ayé Islam lọ́tọ̀ ni àlejò gbé mọ́ni gbogbo wá ṣiṣẹ́ gbà náà ẹ má jẹ mọ́ ẹ má ṣàlàyé ṣe wọn ẹ má kẹ wọn ẹlòmíràn ṣe Islam àlékún fún àlékà Islam lẹ́tọ̀ wí fún orí yìí ti burú ìyẹn tó fọ́ àlàáfíà fọ kí ló mọ mẹ́lẹ̀ dá àlàáfíà fún wọn náà sọ̀n fa burú fún un gbogbo ọmọdé wa kọ́ńtró kalẹ̀ ẹ̀kọ́ ní ẹ̀dẹ̀ kalẹ̀ tẹ́nìsì ipa yín ọ̀ka mọ́. ẹ̀yin náà lẹ jáde níjọ́ kìnìún àná ẹ má jókòó sí sáwíyà ní mọ́sálásí mọ́ ẹ ń bá jókòó tí ẹ bá papọ̀ tẹ́ ń sàṣkáàrù láìláìláìláì tẹ̀sí ẹ wọ̀ ná níbo lẹ gbérí kìnìún kan olórí ibu yín náà ẹ sọ̀sọ̀sọ̀ débi pé ẹni kí ni ẹ pè àṣàlátù ìjẹ́sẹ̀ èmi ò jẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan bá tiẹ̀ ti dorí mi rú sọ̀láti lè pàtì ẹ ń bá ṣe yọ wọ̀ ná kíní kẹ̀kẹ̀kẹ̀ sáà bí ṣe rú ẹ sẹ́ni kúrò yín ti burú kò gbé sáà gbogbo ẹ̀ dá gbogbo ẹ̀ dá wà láti tẹ́lẹ̀ sí ni ẹ̀ dá ẹlẹ́tàn ní ìsìn ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba Nàìjíríà gbogbo everywhere ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba Nàìjíríà jẹ́ ń bọ́ wá láfojú sí àwọn Islam ìní ní ìsìn àlè ìkọjá mẹ́rin ní ìgboro ní ìsìn kálukú ọmọ wòrán dáadáa láàrin àwọn mùsùlùmí síra wa ní ìsìn ọ̀tá ní kálukú tó ń bára wọn sí látara ẹ̀sìn. sáà gbogbo ilẹ̀ àwọn bàbá ẹ̀sìn kékékékékékéké ọ̀pọ̀lọpọ̀ adídì tẹ̀ ń ká ẹni sùúrù ẹ mẹ́fì bá ilé wa ń lo ègé Islam kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ náà tẹ̀sán tó fẹ́ sọ̀rọ̀ ègé Islam kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ ègé Islam nínú òṣìṣẹ́ ní ìsìn adídì ni wọ́n kọ́ bọ̀ wọ́n kàn máa fáyà kẹ́tí ò ní túmọ̀ tí wọ́n gbàgbọ́ yín pa wọ́n máa fi báàkì ẹni olórí ibi yóò sì ayé yàtí kalẹ̀ nílé dìfẹ́ǹdì ẹ̀ tọ́lá ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo yín wá gbogbo àwọn alùsùn náà gbà tẹ bẹ̀rẹ̀ nígbà náà tẹ bá máa bá jà gbogbo ọba ilé ọwọ́ náà ẹ̀ ń sílé ọwọ́ náà gbogbo yín wá dàmọ́ ní ìsìn yìí fọlọ́n sọ́ni tó ń bá mi sọ̀rọ̀ last week ntẹ̀ ọ̀ ń bẹ lábùjá ń bẹ ní ìsìn agunmu aleko agunmu àtọ̀sí nǹkan kan ní táàkiri lábùjá o ọwọ́ kóòdù lẹ Àbújá ó ṣe bí ó lù rẹ kọ́ ọmọ àtàgùn bóyá ọjẹ́ta ọlọ́ọ̀gbọ́n lórí ní Àbújá ọgbọ́n lọ́sẹ̀ gbọ́n gbogbo ẹ̀ ń gbọ́ ọbẹ̀ sìn jẹ tán bẹ́ẹ̀ni bọ̀dì bá ṣe lè yọ wọná ẹ̀ ń jáwé wọná ẹ̀ ń ṣe kíní kan wọná ẹ̀ má sọ ògùn mọ́ ẹ̀ má ṣe kíní kan mọ́ ẹ̀ má sọ ògùn mọ́ ẹ̀ má ṣe wá má gbogbo ẹlẹ́pàá ló ń gbàna ẹ̀kẹ́ sọ inú yín dùn ànábì ọ̀jàwé ànábì òjègbò ẹ̀ ń bá gbọ́sẹ̀ ẹ̀ ń bá ṣe kéde olórí ibi ẹ̀ sì ń lọ Saudi Arabia ẹ̀ lọ́ọ̀rọ̀ tiẹ̀ wá ẹ̀ wá tà fún Nàìjíríà ẹ̀ lọ oyin wá bẹ̀jẹ̀ dìpọ̀ kàmá ẹ̀ wá tà fún wa ẹ̀ ra aṣọ abatu Sudan wa ẹ̀ wá tà fún wa títù Zatun ẹ̀ ra wa ẹ̀ wá tà fún wa mustasi ẹ̀ kọ̀ wa ẹ̀ wá tà fún wa gbogbo tọ̀dọ̀ wà láàrin òní wúlò mọ́. ẹ̀sà ẹ̀ka Islam fi Nàìjíríà ó ti wá dílé dáná dẹ́ka kan ṣe tó wù ní ẹnu ìkòsísọ̀ kan mọ́ láàrin àwọn afá. kí ló dé gbogbo ẹ̀ là ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀rùkúrán ti sọ ní làkúndì nìkú wà ní kálukú ọmọ ẹsẹ̀ tiẹ̀ kọ̀sí tó ní kọ̀kẹ́nìkan lọ ẹ̀tùwájú wọn máa tẹnu bá Islam wọn máa bú àwọn máa sọ̀rọ̀ sí alẹ́ ìsìn àtẹ̀lé ti kọjá nìkan mo lọ jẹ́jẹ́jẹ́jẹ́ ní ẹ fún mi wá ọ̀rọ̀ alẹ́ àlọ́jọ́ bá mi ló jẹ́